ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ̀yin náà tẹ̀ wò ó pé irú ìbáṣepọ̀ wo ni ń bẹ láàrin kábíyèsí ọba Olúbàdàn àti olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ Ìgbòho-òòṣà, eléyìí tí ìròyìn tó fi gbilẹ̀ lọ́tùn àti lósìn káàkiri nípa irú ìgbìyànjú tí kábíyèsí ọba Abdulrasheed Ládọjà Gbádéwọ̀lú èyí tí wọ́n gbé tó fi jẹ́ ìkan lára àwọn ìgbésẹ̀ gbòógì tó jẹ́ pé ìgbésẹ̀ tó ti wà long overdue tó jẹ́ káwọn lọ́balọ́ba wọ́n gbé, ṣùgbọ́n tẹ́lẹ̀dùà tó fún kábíyèsí ọba Olúbàdàn láti gbérù ìgbésẹ̀ yìí. ẹ̀yin náà wò ó nígbà tí wọ́n fi orúkọ olóyè Sunday Adéyẹmọ di ẹni tí wọ́n ń wá lórílẹ̀‐èdè Nàìjíríà, tí olóyè Sunday Adéyẹmọ tí ò ní àǹfààní láti lè wọ ilẹ̀ orílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n wá di ọmọ ilẹ̀ àjèjì, tí wọ́n sì ń gbókèrè ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ bàbá wọn tí ò sì tẹ́ wọn lọ́rùn lórí gbogbo eléyìí. ẹ sì mọ̀ pé nílẹ̀ Yorùbá bó ti jẹ́ àṣẹ náà nìyẹn, ká kí ara wa lẹ́yìn. kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n gbìyànjú bẹ́ẹ̀ sì rèé wọ́n fakọyọ, wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe pẹ̀lú gbogbo ìgbìyànjú eléyìí tí wọ́n gbà láti lè rí wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-òòṣà ó dẹni tó jẹ́ pé ó ń gba ìyànda fún alára rẹ̀, tó sì jẹ́ pé wọ́n dẹni tí wọ́n wá kì í mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, tí kábíyèsí ọba Olúbàdàn wọ́n fi wò ó wípé Sunday Adéyẹmọ kì í sọmọ ọ̀lẹ̀ Ìbàdàn. àwọn nǹkan tí mo fẹ́ kẹjẹ kájọ gbéyẹ̀wò láàárọ̀ òní òun náà lélẹ́yìí o. ṣé ká wò ó pé irú ìbáṣepọ̀ wo ni ibẹ̀ láàrin àwọn méjèèjì náà, àbí ká sọ wípé ká fojú ìwòye irú àwọn lọ́balọ́ba wò láfẹ́ nílẹ̀ Yorùbá, àwọn lọ́balọ́ba tó jẹ́ wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní ó mọmú láyà wọn. bí náà mo fi ń kí wa káàbọ̀ sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. ojú tẹ̀ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ sì rí etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láṣẹ ọba mi òkè. ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá wa gbìyànjú láti bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share, ẹ jẹ́ òdélé kẹjọ òdòkó. òní tí ń ṣe ọjọ́ ajé Monday tó gbẹ̀yìn nínú oṣù kínní ọdún 2026, ìyẹn ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2026 kò ní jẹ́ ọjọ́ tí ó gbẹ̀yìn nínú ìgbésí ayé wa, kò ní jópin ayọ̀, kò ní jópin ìdùnnú fún wa, ṣùgbọ́n òní yóò jópin ìbànújẹ́ fún kó wa láṣẹ Elédùmarè. ibi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò wá, mo kí yín o, ẹ kò dédé àkókò yìí, gbogbo ọmọ kóòtù òjìrè, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo ọmọ Yorùbá àtàtà, a kò dédé àkókò yìí o. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, ìnẹ́kan ló kọ bàbá mi, Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kìnì mi ìwọ̀n àjọ méjì ọmọ ẹrù nìsín ni ẹ̀ẹ̀kọ́ kì í sì nìyàn tọ́. wọ́n bẹ̀ yín torí Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, ẹ bá mi wo fọ́nrán fídíò yìí délẹ̀, bẹ́ẹ̀ sì rèé èròǹgbà yín ẹ bá mi fi ṣọwọ́ sábẹ́ comment section ìyẹn abala àríwísí. ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ní dáadáa àti àìdáa bẹ̀, tẹ́lẹ̀ ìbò ń pè ní advantage and disadvantage. ní tòótọ́ orí ẹ̀rọ ayélujára ó ti lu jákèjádò àgbáńlá yìí, bẹ́ẹ̀ sì rèé òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín ni wọ́n ń ṣi orí ẹ̀rọ ayélujára yìí ni wọ́n sì ń lò, bẹ́ẹ̀ sì rèé lábẹ́ ṣíṣì lò yẹn náà òun náà ló sì jẹ́ wípé a sì ń rí tí ó jẹ́ gbòógì, a sì ń rí mú bẹ̀, bẹ́ẹ̀ sì rèé àwọn kan ò tẹ̀ sí lò tí wọ́n sì ń sọ gbogbo àwọn kan tó ní ṣe
pẹ̀lú ìlọsíwájú àti gbogbo àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa mọ̀ lóòrèkóòrè. ẹ̀yin ẹ̀ já wò bí ò bá ṣẹ̀rọ alátagbà báwo la yìí fẹ́ máa mọ àwọn kan tó ń ṣẹlẹ̀ níta táwa sì wà nínú ilé àwọn tó ń ṣẹlẹ̀ nínú ilé nígbà táwa sì wà níta. ẹ̀rọ alátagbà òun náà ló jẹ́ tojúbọlé ẹ̀rùn yanúrò. kí ni nǹkan tí mò ń sọ yìí? ohun tí mò ń sọ yìí náà ni wípé tá a bá ń sọ̀rọ̀ nípa sísọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà social media káàkiri kì í ṣe láti fi tàbùkù bá ilẹ̀ Yorùbá bí kò ṣe láti lè fi wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá àti gbogbo ìgbésẹ̀ rẹ̀. ní ọ̀sẹ̀ tá a lò kọjá ní àná yìí òun ni ìròyìn gba orí ẹ̀rọ ayélujára kan, kódà láti òru ọjọ́ sátidé òun náà ni ìròyìn bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan wípé adúpẹ́ o, congratulations olóyè Sunday Igboho CSI Chief Sunday Igboho Sunday Adéyẹmọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kíni wípé kò sorúkọ wọn mọ́ nínú orúkọ àwọn èèyàn tí wọ́n wá lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. tẹ́ ẹ bá gbàgbé láti ìgbà tí wọ́n ti gbé Sunday Adéyẹmọ ní orílẹ̀‐èdè Benin tí wọ́n gbé wọn lọ́jọ́ kìíní àná tí wọ́n ṣẹ̀wọ̀n níbẹ̀, orílẹ̀‐èdè Nàìjíríà ní abẹ́ ìṣèjọba ààrẹ àná ìyẹn Muhammadu Buhari ni wọ́n ti fi sínú ìwé pé Sunday Igboho à ń wá o, òun ló ṣe jẹ́ kí wọ́n mú ní Benin. nígbà tí wọ́n sì yọ̀ǹda rẹ̀ tán ní Benin, orílẹ̀‐èdè Nàìjíríà wọn ò gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀. ẹ má gbàgbé lẹ́yìn ìgbà tí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo wa náà la sì ń wò pé tí Tinubu bá ti wọlé o ó máa ju Sunday Igboho lẹ̀. bẹ́ẹ̀ sì ni òṣèlú yé Tinubu púpọ̀ nítorí pé tí wọ́n bá tọ́ bó ṣe jẹ́ kí wọ́n tọ́, wọ́n wò pé wọ́n fi ojú ìṣáájú wọ́n fi ṣe ni. wọ́n yọ Sunday Igboho Adéyẹmọ wọ́n yọ ọ́ lẹ̀. bẹ́ẹ̀ sì ni Sunday Adéyẹmọ wọn tí ì yọ orúkọ rẹ̀ nínú àwọn tí wọ́n wá lórílẹ̀‐èdè Nàìjíríà. ó túmọ̀ sí pé bí Sunday Igboho bá wá sórílẹ̀‐èdè Nàìjíríà inú ewu òun náà ni ó wà, èyí tó jẹ́ pé àwọn DSS wọ́n lè mú lásìkò tí ó bá wọn. èyí náà ló fi mú wá sí orílẹ̀‐èdè Nàìjíríà ní bí oṣù mélòó kan sẹ́yìn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀nìrìṣà. ibẹ̀ ló ti lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba pátápátá, ṣàṣà lọ́dọ̀ lọ́balọ́ba tí ò lọ nílẹ̀ kóòtù òjìrí nílẹ̀ Yorùbá yìí. níbẹ̀ ló ti ń sọ fún wọn wípé ẹjẹ́ àjọ sowọ́pọ̀ kájọ rí i pé ilẹ̀ Yorùbá yìí ó dùn ó dáa fún wa. àkọ́kọ́ ń bẹ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ súnmọ́ àwọn ìjọba kí wọ́n tẹ̀ yọ orúkọ mi kúrò nínú àwọn tí wọ́n wá gẹ́gẹ́ bí ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà. ní ìgbà náà ìná àǹfààní àti wo orílẹ̀‐èdè Nàìjíríà bó bá ṣe wù mí. bẹ́ẹ̀ sì dé a lè jọ jókòó àjọsọ yìí pọ̀. kí ni wọ́n máa fi parí ẹ̀ fún? ọ̀tẹ̀ ni wọ́n fi parí ẹ̀ fún Sunday Igboho. ọ̀tẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀nìrìṣà. nígbà tó lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ó débẹ̀, ó dé ọ̀dọ̀ Ọ̀ọ̀nìrìṣà ó débẹ̀, ọ̀rọ̀ tó sọ láàrin ọ̀dọ̀ wọn méjèèjì àwọn ènìyàn wọ́n mú wọ́n fi takò. nígbà tí Sunday Adéyẹmọ wí pé ọ̀nà òun ò fẹ́ lù òun dárin, ta ni ó bọ ọgbẹ́? tó bá bọ ọgbẹ́ ta ni ó bẹ olùlù sí? òun ló tún fi orílẹ̀‐èdè Nàìjíríà lẹ̀ padà sórílẹ̀‐èdè Jámánì eléyìí tí ó jẹ́ kan lára àwọn ọmọ orílẹ̀‐èdè ọ̀hún náà nípa títò ìwé ṣùgbọ́n tí kì í ṣe nípa bíbí. ṣùgbọ́n Sunday Adéyẹmọ máa sọ pé tẹ́ ẹ mọ̀ wípé identity máa ń tẹ̀lé wa kiri ni. ó ní pàápàá jùlọ ohun tóun kọlà identity gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tí ò dùn mọ́ Sunday Igboho nínú. ṣé ẹ gbàgbé ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí àwọn Fúlàní lọ ṣe ìkọlù sí ìlú Ìgbòho gangan. Sunday Igboho wá di kìnìún tí ó léyín lẹ́nu tí ò lè fi buni jẹ láti ìlú tó wà tí ò lè ṣe nǹkan kan. ó dà ẹjá wá fìyẹn lẹ̀. kábíyèsí o, mo yíká ọ̀tún mo yíká òsì forí adé o. mo ṣe kábíyèsí fún kábíyèsí ọba Ládọjà ọba Abdulrasheed Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ọmọ jẹ̀gbín yóò máa fi kàrà wọn fọrí mu ọmọ fi tóró jẹbọ Ìbàdàn májàmájà tó fi kàrà wájú lẹ́jọ́ ìlú Àjàyí Ògìdó olú oníkànga àjẹpọ̀ ìlú látó òòṣà. ogun òkó Ìbàdàn rí iná Ìbàdàn ń ṣerú ẹnìkan kan. mo kí kábíyèsí o fún gbogbo ìgbìyànjú tí wọ́n gbà. ó yá ẹjá wò ó. ìgbà àkọ́kọ́ àbẹ̀wò àkọ́kọ́ tí ọba Olúbàdàn tí ó ṣe sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun lè ṣe ọ̀rọ̀ yìí ló máa jáde wá o. àní nǹkan tó kù wá kù ní ilẹ̀ Yorùbá òun náà nìyẹn ìtẹ́ ọba. gbogbo nǹkan pátápátá ni wọ́n ti gbà lọ lọ́wọ́ wa.
àwọn Haúsá wọ́n ti gba àgbẹ̀ lọ́wọ́ wa, àwọn ẹ̀yà Ìgbò wọ́n ti gba ká ṣòwò, wọ́n ti gbà lọ́wọ́ wa. Wípé ká ṣòwò ilẹ̀ Yorùbá ló mà ní, wípé ká ṣe àgbẹ̀ ilẹ̀ Yorùbá ló mà ní, gbogbo ẹ̀ ló ti gbà lọ́wọ́ wa. Nǹkan kan tó kù òun náà ní tẹ ọba. Ìdí nìyí tá a fi ń pariwo fún gbogbo àwọn lọ́balọ́ba pátápátá wípé ìgbésẹ̀ àti ìlọsíwájú òun ló jẹ́ kó gbámójú nílẹ̀ Yorùbá yìí fún ìlọsíwájú rẹ̀. Okay, now Sunday Igboho kì í sọmọ ilẹ̀ Ìbàdàn, kì í sọmọ ilẹ̀ Ìbàdàn bó ti ń wò mọ́, ṣùgbọ́n ó wà lára ìpinnu kábíyèsí ọba Olúbàdàn láti lè rí pé ọmọ wa yìí ọmọ Yorùbá ni, ọmọ wa náà ni, ọmọ mi ni, ọba mo jẹ́ lórí rẹ̀. Wọ́n sì ní àǹfààní láti wà pẹ̀lú ààrẹ. Nítorí ẹ̀ la ṣe ń sọ wípé àwọn ọlọ́gbọ́n, àwọn olóye ká má kọ̀ lọ́ máa mú àwọn ọba wá ní ibi tí ò yẹ ká máa mú àwọn ọba wá. Ẹ wo orú ọgbọ́n, ẹ wo orú òye, ẹ wo orú ìmọ̀ tí kábíyèsí ọba Olúbàdàn tí wọ́n lò láti lè fi rí wípé ẹja yóò kọ Sunday, ẹja yóò kọ ẹ̀kọ́ nínú wọ́ntẹ̀ẹ̀dì. Wọ́n mọ̀ òfin, wọ́n ṣòfin, wọ́n ń ṣèjọba, wọ́n mọ ibi tí wọ́n lè gbégbà, wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n lè sọ, wọ́n mọ òfin tí wọ́n lè court tó lè dèèyàn tó lè túyàn lẹ̀. Irọ́ ìjà wá làwọn ọmọ ìlú mi ń jà lẹ́yìn ọba wọn láti lè fi takò àwọn ọba tó kù. Òkè ṣáà máa sọ pé nǹkan tí kábíyèsí Olúbàdàn ṣe yóò dá ni. Ìgbà wo lọ́gùn orí àléfà náà tí wọ́n ti sáré fìtàn ńlá lélẹ̀. Àní ẹ̀kan tá à ń pè fún gbogbo àwọn lọ́balọ́ba tó kù náà nìyẹn. Ń tá à ń pè fún gbogbo lọ́balọ́ba tó kù òun náà nìyẹn. Ṣùgbọ́n ìjẹ́ mi jọ ẹ̀wọ̀ òjò mi òun lẹ́lòmíì sọ káàkiri. First visitation to Aso Rock gẹ́gẹ́ bí ọba Olúbàdàn òun lẹ̀ rí yẹn, òun ni kábíyèsí ni wọ́n fìtàn yìí balẹ̀. Okay, wọ́n bí wọ́n lè rí ọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe tán, wọ́n bí wọ́n lè rí ọ̀rọ̀. Ẹ jẹ́ kí n tẹ̀ jẹ́ kẹ́kọ̀ọ́ ẹ kọ́kọ́ ẹ sáré gbọ́ ìbéèrè ọ̀rọ̀ tí wọ́n béèrè lọ́wọ́ kábíyèsí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Coronation on the 26th of September. I've been trying to come and thank him for finding time to come. So this is an opportunity for me because I came for the Daily Trust dialogue. So it's an opportunity for me to come and thank him and to tell him that we are very happy with what is happening in the country. That's great, Kabiyesi. But high up there, you've been sitting, observing what has been going on in the country. What has been your observation of his style of governance? No, if you know from where he's coming, you will know that he knows what he's doing. That is what is most important. He was coming. He was able to get Lagos from where it was to where he left it. So I'm sure that the situation in Nigeria might not have been as even bad as it was. The problem is that the Nigeria is more complex than the state because of the fact that not all of us have the same notion about what we want in Nigeria. So, but nonetheless, the states have more money than we had when we were governors, and they are able to meet their commitments than what we had when we were governors. So I believe that by and large, the economy has to be fixed and is being fixed. We will hope that by the time it's leaving 2031, we will have put Nigeria where all of us will be proud of.
Kabir, any advice regarding what our people are still expecting from him? What do you advise him to do? Well, we expect the governor, the president to work more on we expect the government to work more on the situation of the food. We expect them to look at the situation of health. We should have standard hospitals where we can treat our people. But the major problem we really now have is the problem of insecurity. Farmers find it difficult to go to their farms. And it is already coming to the south also. So everybody is apprehensive of going to the farm. Everybody is apprehensive of going about their daily business. I don't think it is insurmountable, but by and large, we believe that the president is tackling it correctly now. ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ láti fi fọ́nà fídíò ilé ìtẹ́ lọ́wọ́ yẹn. ṣé ẹ mọ̀ wípé tó bá jẹ́ wípé social media dákẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho ni ohun tó ṣẹlẹ̀ yìí lè má ṣẹlẹ̀ o. tó bá jẹ́ wípé social media dákẹ́ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ni àwọn ọba tó kù ò ní máa wò wípé kọ́ máa lọ rí tèmi náà rò ẹ jẹ́ kémi náà ó ṣe dáadáa o. sí ẹni bá ṣe dáa àá sọ ẹni tí ò bá ṣe dáa àá sọ. ní nǹkan tó kù wá kù nílẹ̀ Yorùbá yìí òun náà ní àpèrè tẹ́ wà gẹ́gẹ́ bí ọba òun náà ní àpèrè lọ́balọ́ba eléyìí tẹ́ wà náà. ní ìsinyìí ìbáṣepọ̀ yín la wá fẹ́. ìlú tí Sunday Igboho ti wá ó súnmọ́ Ọ̀yọ́ o. abẹ́ ìṣàkóso Ọ̀yọ́ ló wà o. kí tá a bá wo Igboho but I don't think gẹ́gẹ́ bí ìtàn mi ò rò pé bóyá wọ́n jọ ọmọ Igboho bóyá ìyá wọn káṣàwá ní Igboho ni wọ́n. ìletò bí ìletò Ọ̀yọ́ ni o. kábíyèsí Aláàfin Ọ̀yọ́ sì rèé tẹ́ ẹ fi lè fi Ṣèyí Tinubu ẹ̀gbọ́n tẹ́ ẹ fi wọ́n jẹ ààrẹ ọ̀kan lọ́mọ Yorùbá nítorí pé wọ́n jẹ ààrẹ ọ̀kan lọ́mọ Oòduà. At least okay ẹ jẹ́ ká wò láti ìgbà tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ti dé. Actually, I don't want to compare, but the reason why I will like to compare is that ká lè jọ kí gbogbo wa lè jọ pawọ́pọ̀ sọ kí everybody kó lè mọ̀ wípé mo sa ipá tèmi o kí lọ́balọ́ba sa ipá tiẹ̀ kí ìjòyè kó sa ipá tiẹ̀ káwa aráàlú ká sa ipá tiwa. Achievement so far tó làmìlaka tó ní ṣe pẹ̀lú ilẹ̀ tẹ́ ẹ wà gbogbo ilẹ̀ Yorùbá. àwọn tí wọ́n ń tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ pariwo olórí lọ́balọ́ba ilẹ̀ Yorùbá olórí lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kí lẹ ti fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá látìgbà tẹ́ ti gorí àléfà. à ń béèrè ni ẹ ṣe nǹkan fún wa. Elédùà àwọn ràn yín lọ́wọ́. àwọn lọ́balọ́ba tí wọ́n ti jẹ lẹ́yìn yín àní wọ́n ti ń làmìlaka yìí. bẹ́ẹ̀ sì ni là ń pè fún ìbáṣepọ̀ láàrin gbogbo ẹ̀yin lọ́balọ́ba pátápátá. mo kí kábíyèsí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Gbadewọ̀lú mo kí wọn gidi gan wípé ẹ ṣe gan ni kábíyèsí. kò lè ṣe kó mọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé ìrírí òun làgbà láyé. tẹ́lẹ̀ ipò làgbà ṣùgbọ́n ní ìsinyìí orí a máa gbọ́mọdé sípò tí ọmọdé ò sì ní ìrírí. ẹ wo ọba kan tí ó jẹ́ ẹ̀kan lára àwọn ọba tó kéré jùlọ nílẹ̀ Yorùbá lásìkò táwa tí ń bẹ ní
Ondo kábíyèsí ọba Olóyèdé bí wọ́n ṣe fi ọmọdé joyè secondary school ni wọ́n wà, kódà wọ́n sì wà ní institution báyìí. Wọ́n fi àwọn olóyè wọn lẹ́ẹ̀kan nítorí pé ìrírí nìsín òun làgbà, ìrírí làgbà lásìkò tàwa yìí. Mo kí olóyè Sunday Adéyẹmọ pé wọn kú oríire. Gbogbo ọmọ Yorùbá ẹja fọwọ́sowọ́pọ̀ ká sì jọ wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ẹnu ẹ̀ fèrò ń gba yín sọ̀wọ́ sábẹ́ comment section. Ẹ jẹ́ ká jọ gbé kójọ dùn kójọ nárin rìn, ẹ jẹ́ ká jọ gbé lárugẹ lọ́tún àti lósìn títí dìgbà tá a fi pàdé. Ẹ má gbàgbé o, àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà fún ẹ̀yin tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀, gbé ìpolówó ọjà wá tàbí ẹ fẹ́ pè wá fún coverage lọ́tún àti lósìn. Nọ́mbà tí ń lọ sójú amóhùnmáwòrán yìí, òun náà lẹ láǹfààní láti pè wá sí. Títí dìgbà tá a fi pàdé, àní sáré bá ara wa kiri láṣẹ Elédùmarè. Eré ayọ̀ àtàlàáfíà náà láfi pàdé o. Olúṣọlá Ṣọlá ló kọ mi, ìrẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kìnnì mi. Àjọ méje ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kìí sí ni ọ. Láyọ̀ lá máa pàdé. Ó dàbọ̀. Ètò kan tó tèmi létí, ètò Olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, Àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Olùsọ̀rọ̀ Olómi ọgbọ́n. Ọmọlé ìwé o, ẹ fara yín balẹ̀, kẹ̀lé rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi ọgbọ́n o. Olómi ọgbọ́n, ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. Ètò kan tó tèmi létí, ètò Olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, Àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi ọgbọ́n.